Ṣebí Yorùbá ló wí pé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Ìṣekúpani sí Timothy Adégòkè ó ti gbọ́tún yọ o. Lákọ̀ọ́kọ́, ẹ subscribe ná síkànnì Bembeyeke TV kẹ́ ẹ ti gbọ́ ojúlówó ìsọfúnni. A tún mú wá tán fún yín lóní Bembeyeke lórí ẹ̀kúnrẹ́rẹ́ àwọn tí ń lọ láwùjọ wa, àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì ìlú tó ń tàwọn ìròyìn. Timothy Adégòkè àti ìyàwó rẹ̀ làwòrán tẹ̀ ń wò yìí. Wọ́n sọ ìyàwó rẹ̀ sínú àìdùnnú ọkàn. Wọ́n sọ àwọn ìyá rẹ̀, òbí rẹ̀ sínú ìpòrúurú ọkàn lórí ọ̀rọ̀ Timothy Adégòkè eléyìí tí wọ́n ṣẹ́ lórí nínú ọgbà Hilton Hotel ìyẹn eléyìí tí ń bẹ nílùú Ilé-Ifẹ̀. Bàbá Falana dìde, ó wí pé òun ṣe tán. Bẹ́ẹ̀ bá gbàgbé, ó wí pé òun ṣe tán láti wá jẹ́ agbẹjọ́rò àgbà ọ̀jẹ̀ amòfin fún Timothy Adégòkè. Ó kọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti lè fi buwọ́lù eléyìí tí yóò ṣí àǹfààní sílẹ̀ fún bàbá Falana láti wá máa fojú síta gbangba nílé ẹjọ́ láti gbẹ́jọ́ gẹ́gẹ́ bí agbẹjọ́rò fún Timothy Adégòkè àtàwọn mọ̀lẹ́bí ẹ̀. Àdúpẹ́ àtọpẹ́dá lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adégbóyèga Oyetola ó ti padà buwọ́lù ìdájọ́ òdodo fún Timothy Adégòkè. Ṣé ẹ gbàgbé wípé Abdulrahman Adédoyin ní ẹni tó jẹ́ olùdásílẹ̀ ilé ìtura Hilton Hotel eléyìí tí wọ́n pa Timothy Adégòkè sí? Timothy Olúwadámiláre Adégòkè. Àwọn èèyàn ń fẹ̀dájọ́ òdodo fún un. Bàbá Falana wípé òun ṣe tán láti má ṣe gba kọ́bọ̀ lọ́wọ́ mọ̀lẹ́bí nítorí pé ọ̀rọ̀ náà jẹ́ n tó káni lára jọjọ. Ọ̀pọ̀ ọmọ Nàìjíríà ló wípé kí ló dé tí bàbá Falana ò farahàn láti ẹjọ́ yìí nílé ẹjọ́ bó bá jẹ́ pé lóòótọ́ ń bàbá ṣe tán. A ti ń sọ fún yín tẹ́lẹ̀ wípé kẹ́ ẹ fọkàn balẹ̀, bàbá Falana ṣe tán. Àwọn ìgbésẹ̀ tó yẹ kán gbé lórí ọ̀rọ̀ Timothy Adégòkè nípa kíkọ lẹ́tà sí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun níbi tí ìgbẹ́jọ́ ti ń wáyé nílé ẹjọ́ nílùú Òṣogbo tí í ṣolú ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n gbọ́dọ̀ tẹ̀ láwọn ìgbésẹ̀ eléyìí tó wà ní ìbámu pẹ̀lú òfin. Ọ̀rọ̀ rí o, Timothy Adégòkè ìdájọ́ òdodo fún un. Bàbá Falana ó farahàn nílé ẹjọ́ lọ́jọ́ 26 oṣù kẹrin ọdún tá a wà nínú ẹ̀ yìí. Ìgbà yẹn gan-an ní àgbà ọ̀jẹ̀ amòfin ó láǹfààní àti máa pàdé àwọn tó jẹ́ agbẹjọ́rò fún Abdulrahman Adédoyin, olùdásílẹ̀ Hilton Hotel eléyìí tí wọ́n ṣekú pa Timothy Adégòkè sí. Bàbá Falana ẹ ṣeun o. Ìkànnì Bembeyeke rèé, òun ló ń fún yín láwọn ìsọfúnni eléyìí tẹ̀ ń láǹfààní àti máa gbọ́ àwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan, àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀, àwọn ìdánilẹ́kọ̀ọ́ olóye tó kì í pọ́pọ́. Ìkànnì Bembeyeke ó yà lára ọ̀tọ̀, ẹ subscribe. Bẹ́ẹ̀ ṣe ń wò yẹn, tí ẹ bá ti tẹ subscribe, ẹ rí aago kan lẹ́gbẹ̀ẹ́. Aago yẹn gan lẹ́tẹ̀, ẹ tẹ all. Ìyẹn ni pé gbogbo àwọn ètò wa tá a bá ń gbé jáde níkànnì Bembeyeke lẹ fẹ́ máa wò. Yóò máa fún yín ní ìsọfúnni. Ẹ gbìyànjú, ẹ subscribe ká lè fi mọ̀ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ wa. Ẹ tún kọ èrò yín sọwọ́ sálàfo ìsàlẹ̀ yẹn. Ẹ comment ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ pín fáwọn ẹlòmíì. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé ìkànnì Bembeyeke ojúlówó ìsọfúnni yóò máa ju yín ṣe o. Àmì àṣẹ Ìdùmarè. Ẹ ṣeun púpọ̀, ká tó pàdé nínú àwọn ìròyìn míì.